Aláròyé máa wí o. Nítorí ọ̀rọ̀ Bobrisky, ìjọba dá àwọn òṣìṣẹ́ Wọda dúró lẹ́nu iṣẹ́. Ní báyìí, àwọn òṣìṣẹ́ Wọda kan tí wọ́n ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́ níjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti dá dúró lẹ́nu iṣẹ́ wọn. Èyí wáyé látàrí awo ọ̀rọ̀ kan tó lu síta pé wọ́n gba rìbá lọ́wọ́ gbajúmọ̀ ọmọ jayéjayé Èkó ní Ìdírísì Òkúnnẹ́yẹ, ẹni táwọn èèyàn mọ̀ sí Bobrisky. Ẹ̀wọ̀n oṣù 6 ni adájọ́ ilé ẹjọ́ gíga kan ju Bobrissky sí nítorí tí wọ́n ló jẹ̀bi pé ó ń ṣòwò náírà ilẹ̀ wa báṣubàṣu lóde àríyá kan nílùú Èkó láìpẹ́ yìí. Àmọ́ wọ́n ní dípò kí Bobrissky lo ẹ̀wọ̀n rẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́, Bobrissky ní àwọn kan lára àwọn òṣìṣẹ́ Wọda yìí gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ òun, wọ́n sì fa àyè gba òun pé kí òun máa lọ sùn síbòmíì fún gbogbo àsìkò tó yẹ kó fi wà lọ́gbà ẹ̀wọ̀n ọ̀hún. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí ni mínísítà ètò abẹ́lé lórílẹ̀‐èdè yìí Dr. Olúbùnmi Òjó gbọ́ sọ̀rọ̀ náà pé àwọn òṣìṣẹ́ Wọda kan nílùú Èkó gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ Bobrissky. Lójú ẹsẹ̀ náà ló sì ti ṣèlérí pé ìjọba máa ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fi àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá gbogbo tí wọ́n bá lọ́wọ́ nínú ìwà pálapàla náà jófin. Nígbà tó máa fi di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí, akọ̀wé àgbà ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Jafaru Ahmed kéde pé ìjọba àpapọ̀ ti dá àwọn òṣìṣẹ́ Wọda kan dúró lẹ́nu iṣẹ́ wọn nítorí ọ̀rọ̀ Bobrissky. Àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Ahmed fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣàlàyé báyìí pé lẹ́yìn tí a wo ọ̀rọ̀ Bobrissky lọ síta tán, ìjọba àpapọ̀ ti ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n sì ti dá àwọn òṣìṣẹ́ Wọda kan dúró lẹ́nu iṣẹ́ wọn báyìí. Àwọn tí wọ́n dá dúró náà ni ọ̀gbẹ́ni Michael Anugwa tí í ṣe igbákejì ọ̀gá àgbà DCC ọgbà ẹ̀wọ̀n Kirikiri, ọ̀gbẹ́ni Síkírù Adékúnlé DCC lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́. Níparí ọ̀rọ̀ rẹ̀, Ahmed fi dá àwọn aráàlú lójú pé àwọn kò ní jẹ́ kí etí wọn di nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, táwọn sì máa fa àwọn afurasí ọ̀daràn náà jófin tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ṣe ohun tí wọ́n ní wọ́n ṣe. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àjọ EFCC ló fẹ̀sùn kan Bobrissky pé ó ń ṣòwò náírà ilẹ̀ wa báṣubàṣu lóde àríyá kan nílùú Èkó. Wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́, adájọ́ sì jù ú sẹ́wọ̀n Kirikiri nílùú Èkó fún oṣù 6. Lẹ́yìn tó jáde lọ́gbà ẹ̀wọ̀n tán ni àṣírí ìtàkùrọ̀sọ kan tó ní pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan tú síta, tíjọba sì ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n lè ríbi ṣe ìwádìí wọn dáadáa ló fà á tí wọ́n ṣe dá àwọn òṣìṣẹ́ Wọda náà dúró fúngbà díẹ̀ náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.